tí okó ò bá le mọ́ tó yẹ kó lè ṣe mọ́. wọ́n lẹ́ni tí nǹkan ọmọkùnrin ò le tí kò lè ṣe yẹn ọkùnrin ò. tó bá ti já ó já gbogbo ewé inú ẹ̀ kó sí. ẹ já ewé ẹ̀ yìí ẹ tọ́ bí ẹni tọ́ ẹ máa já lẹ́yìn kọ̀ọ̀kan torí pé mo fọwọ́ di fóònù ní ò jẹ́ kí n lè fún yín sáǹpù bọ̀ ewé yẹn ẹ máa fọwọ́ wọ ewé nìkan ọ̀yà ẹ sì ẹ fomi sí ẹ máa mú ní ẹ̀yin tẹ́ bá lè lo ògógóró ẹ fògógóró rẹ ẹ ti rí ewé yẹn ọ̀ṣọ́kùtù ni o fítà tí mo lò ṣàbọ̀ ọ̀ṣọ́kùtù ẹ̀wẹ̀ ló mọ̀ ọ̀ṣọ́kùtù so ẹ lè fi omi sí lórí iná kẹ máa yọ mu ní àárọ̀ àtàlẹ́ fọkùnrin tí nǹkan ò le àbí tí nǹkan ò ṣiṣẹ́ ẹ dẹ̀ lè fi ògógóró kẹ fi rẹ́ ọkùnrin ṣẹ̀kan sùn tó tẹ bá ti gé rúùtù ẹ̀ yìí ẹ ṣan sínú ke tẹ bá kó sínú ke ẹ wá fi ọtí ẹ fi rẹ́ ẹ jẹ́ kó tó bí 2 hours or 3 hours ẹ mú kọ́ọ̀pù méjì àbí kọ́ọ̀pù kan. So rúùtù ẹ̀ náà. ṣùgbọ́n ẹ má lò fún ìyàwó lé o. Kí ló dé? ìyàwó kò ní jẹ́ kọ́kọ́ ìgbádùn ni. Kí ọ̀nà kó tún lè ṣí ẹ tún lè gbo ewé ẹ̀ kẹ́ fi wẹ̀ kẹ́ dà sómi wẹ̀ kẹ́ fi wẹ̀ ó tún máa ń ṣe ó tún ṣiṣẹ́ fún aṣínà ìyẹn ọ̀ṣọ́kùtù o. ẹ̀rí bí àrùn ẹsẹ̀ owó rí náà ó ń ṣiṣẹ́ fún. báwo ló ṣe máa lo yẹn. ọ̀ kò sí tó bá kúnnú pẹ̀lú rúùtù ẹ̀ náà kó wá máa mú díẹ̀díẹ̀. fún ẹni tó ní àrùn ẹsẹ̀ irú àrùn ẹsẹ̀ wo ṣé arúmọléegun bóyá ò lè dìde tó bá rìn díẹ̀ báyìí á ti rẹ̀. ẹ tó ń rìn díẹ̀ tó ń rẹ̀ tí ìtọ̀ ń ro títọ́ ń dùn so wọ́n ní kẹsì pẹ̀lú rúùtù o pẹ̀lú tàkùn ẹ̀ lẹ́ máa ṣe àti ewé àti tàkùn àti gírú bó ṣe wáyé èèyàn kàn máa ṣàn ni á dẹ̀ kó sínú pọ́ọ̀tù á sì pẹ̀lú omi àbí á dẹ̀ máa mú ní kọ́ọ̀pù kan ojúmọ́ so wọ́n ní ẹ náà tó ṣiṣẹ́ fún ẹsẹ̀ fún ara ríro ìbàdí kéèyàn má lè dìde sára.